A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Lánàá ni àjọ òṣìṣẹ́ NLC àti àjọ olókoòwò TUC fárígá lórí owó oṣù òṣìṣẹ́ tó kéré jù tí ìjọba àpapọ̀ fi lọ̀ wọ́n tí í ṣe N48,000, owó tí ó yàtọ̀ pátápátá sí N615,000 iye tí wọ́n dá lábàá fún ìjọba. Lẹ́yìn tí wọ́n jọ̀wọ́ owó yìí ni ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ fìbínú pe ìpàdé pàjáwìrì pẹ̀lú àwọn akọ̀ròyìn níbi tí wọ́n ti fi ìbínú wọn hàn pẹ̀lú owó yìí tí wọ́n ṣe àpèjúwe rẹ̀ ní owó ìtàbùkù sí òṣìṣẹ́ orílẹ̀-èdè Nàìjíríà. Èyí jẹ́ ìgbà kejì láàrin ọ̀sẹ̀ méjì tí ìdúnàdúrà wọn máa forí ṣánpọ́n. Èyí tí ó wáyé kẹ́yìn ni ó wáyé ní ọjọ́ 29 oṣù kẹrin tí ó forí ṣánpọ́n lẹ́yìn tí àjọ òṣìṣẹ́ yarí wípé N615,000 ni àwọn fẹ́ fún owó oṣù tó kéré jù, ṣùgbọ́n ìjọba àpapọ̀ kọ̀ láti gba àbá àjọ òṣìṣẹ́. Wọ́n ní kò mú làákàyè dání. Bẹ́ẹ̀ ni ààrẹ àjọ òṣìṣẹ́ Joy Ajaero ṣàlàyé wípé ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè ni ó mú wọn fẹnukò lórí iye kí ó lè tó ìdílé ẹlẹ́ni mẹ́fà náà. Pábánbárí rẹ̀ ni owó ọkọ̀ tó gbówó lórí látàrí owó epo bẹtiró. Ajaero ní lẹ́yìn gbogbo ìnáwó wọ̀nyí kò lè sí àjẹṣẹ́kù débi àfipamọ́. Níbi ìpàdé tí àjọ òṣìṣẹ́ pè lánàá ni wọ́n ti sọ wípé ìjọba àpapọ̀ kò kọ̀ wọ́n lábùkù nìkan, wọ́n tún fi àìnítara òṣìṣẹ́ hàn pẹ̀lú owó ẹ̀kọ́ owó àkàrà N48,000 tí wọ́n fi ń lọ òṣìṣẹ́. Fún ìdí èyí kò ṣe ìtẹ́wọ́gbà. Àwọn kò sì ní yínsẹ̀ kúrò nínú jíjà fún ẹ̀tọ́ àti àǹfààní àwọn òṣìṣẹ́ orílẹ̀-èdè. Gbogbo akitiyan akọ̀ròyìn láti kàn sí àwọn aṣojú ìjọba àpapọ̀ lórí ìgbésẹ̀ tuntun yìí ló já sí pàbó títí di àsìkò ìkóròyìn yìí jọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Iye ẹ̀mí tó ti sọnù sínú ìkọlù tí ó wáyé nínú mọ́ṣáláṣí Gezawa ní ìpínlẹ̀ Kano ti wọ 8 nígbà tí àwọn 17 mìíràn wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run nílé ìwòsàn. Ìròyìn jábọ̀ wípé àwọn 7 mìíràn jọlọ́run nípè níbi wọ́n ti ń gba ìtọ́jú ní àkànṣe ilé ìwòsàn Murtala Muhammed ní ìpínlẹ̀ Kano. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe fìdí ẹ̀ múlẹ̀, alukoro ọlọ́pàá ìpínlẹ̀ SP Abdullahi Haruna Kiyawa ní àwọn wọ̀nyí jáláìsí látàrí ìpalára tí ó wáyé níbi ìṣẹ̀lẹ̀ iná. Ìdílé kan ni wọ́n ní fàákájà lórí ogún tí yóò mú afurasí ọ̀gbẹ́ni ẹni ọdún 38 kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Shafiu Abubakar dáná sun mọ́ṣáláṣí. Lára àwọn ará abúlé Laraba Albasawa ṣàlàyé wípé Shafiu fọ́n epo bẹtiró ká sí gbogbo inú mọ́ṣáláṣí tí ilẹ̀kùn kí ó tó kànná sí bí ó ti àwọn bíi 40 mọ́ inú mọ́ṣáláṣí. Ìwádìí sọ di mímọ̀ wípé gbogbo ìdílé kọ̀ọ̀kan nínú abúlé yìí ló fẹ́ẹ̀ ní ènìyàn wọn kan láàrin àwọn 40 tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹ̀ sí. Alukoro ọlọ́pàá ní lánàá ni AIG Umar Mamman Sanda darí ikọ̀ aṣojú àwọn ẹ̀ṣọ́ aláàbò. Lára wọn láti rí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ àti adarí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS tí wọ́n lọ ṣe àbẹ̀wò sí àwọn tí wọ́n fi ara pa níbi ìṣẹ̀lẹ̀ iná ní àkànṣe ilé ìwòsàn Murtala Muhammed. Ó ní ohun tí ó ṣẹlẹ̀ yìí kì í ṣe láti ọwọ́ àwọn adàlúrú, ṣùgbọ́n ìjà ogún pínpín. A gbọ́ wípé pínpín tí wọ́n pín ogún kò tẹ́ afurasí lọ́rùn. Ìdí nìyí tí ó fi gbé irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀. Wọ́n ní ó ti wà ní akóló ọlọ́pàá níbi tí ó ti ń ṣàpàtẹnujẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àyẹ̀wò tí wọ́n ṣe sí ara òkú olórin Ìléríolúwa Alọ́ba tí gbogbo ènìyàn mọ̀ sí Mohbad ni a gbọ́ wípé kò rí nǹkan kan mú jáde láti mọ ohun tí ó ṣekú pa á. Àgbà amòfin kan Wahab Shittu ni ó ṣe àfihàn yìí fún àwọn akọ̀ròyìn níbi ètò kan tí ó wáyé lánàá ní ìpínlẹ̀ Èkó. Olùṣàyẹ̀wò pathologist ṣàlàyé wípé ara olóògbé yìí ti ń jẹrà nígbà tí wọ́n máa fi ṣe àyẹ̀wò. Fún ìdí èyí, ó nira láti mọ irúfẹ́ ikú tí ó pa á. Èyí túmọ̀ sí wípé ikú rẹ̀ mú ìfura dání.
kò sí àpẹẹrẹ kankan. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Shittu, ó ní pathologist yìí tẹ̀síwájú wípé ó ṣeé ṣe kí ó jẹ́ wípé wọ́n fún un ní egbògi olóró tí ó yọrí sí ikú rẹ̀, ṣùgbọ́n kò sí àrídájú pẹ̀lú èyí. Ó wáá rọ aráàlú kí wọ́n má gbé ìgbésẹ̀ lórí àbájáde èsì yìí, bí ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ọ̀jọ̀gbọ́n tí ìmọ̀ rẹ̀ kún ní pathologist. Shittu ní wọ́n ti mú ọjọ́ tí wọn yóò gbọ́ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lẹ́nu pathologist ní ilé-ẹjọ́. Mohbad tí í ṣe òṣìṣẹ́ lábẹ́ olórin Naira Marley pẹ̀lú Malian Records ni ó di olóògbé ní ọjọ́ 12 oṣù kẹsàn-án ọdún 2023 lẹ́ni ọdún mẹ́tàdínlọ́gbọ̀n. Oríṣiríṣi awuyewuye ni ikú rẹ̀ yìí wú jáde lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́. Èyí ló mú kí ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó gbé ìgbìmọ̀ ẹlẹ́ni 13 dìde láti ṣàwárí gbogbo ohun tí ó dìrọ̀ mọ́ ikú rẹ̀. Ikú rẹ̀ yìí ni ó yọrí sí fífi ọwọ́ ṣìkún òfin mú Naira Marley, Balógun Ẹlẹ́tù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọjọ́ 21 oṣù kẹsàn-án ọdún 2023 ni wọ́n hú òkú rẹ̀ fún àyẹ̀wò autopsy láti mọ ohun tí ó ṣekú pa á. Lẹ́yìn èyí ni alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Èkó, Benjamin Hundeyin, kéde lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ wípé wọ́n ti ṣe àyẹ̀wò. Iléeṣẹ́ ọlọ́pàá ń retí àbájáde èsì àyẹ̀wò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Iléeṣẹ́ ológun Defence Headquarters ti kéde wíwá Haliru Buzu tí í ṣe olùpamọ́ ohun ìjà olóró ní ìpínlẹ̀ Zamfara. Buzu ni a gbọ́ wípé àwọn ọmọlẹ́yìn rẹ̀ ṣekú pa ará abúlé 19 ní Farakassa tí ibi ìpàgọ́ rẹ̀ wà nínú igbó Sububu tí ó ń gbé ní ìjọba ìbílẹ̀ Shinkafi. Adarí ìròyìn fún Defence Headquarters Major General Edward Buba ni ó ṣe ìkéde yìí ní ìlú Àbújá. Ó ní Buzu ní ibi ìwakùsà ní ìpínlẹ̀ Zamfara. Ó tún jẹ́ oníṣòwò màálùú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ìjọba orílẹ̀-èdè Slovakia ti sọ wípé iṣẹ́ abẹ tí wọ́n ṣe fún Prime Minister Robert Fico tí wọ́n yìnbọn fún lánàá níbi ìgbìyànjú àti ṣekú pa á ṣàṣeyọrí. Igbákejì Fico, Thomas Taraba, ni ó sọ eléyìí fún iléeṣẹ́ ìròyìn BBC. Ó ní iṣẹ́ abẹ ọ̀hún lọ dáadáa, òun sì ní ìgbàgbọ́ wípé yóò rúlà. Síwájú àkókò yìí ni a gbọ́ wípé Fico, ẹni ọdún 61, wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run lẹ́yìn tí wọ́n yìnbọn fún un ní ìlú kékeré kan tí wọ́n ń pè ní Handlova. Ọwọ́ bá afurasí kan níbi ìṣẹ̀lẹ̀. Mínísítà abẹ́nú Matsutaj Estoka ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ ọ̀hún wípé ó ní ti òṣèlú nínú. Wọ́n ní 5 ni wọ́n yìnbọn kí ìbọn tó bá Fico ní ikùn àti apá. Lẹ́yìn èyí ni wọ́n gbé e dìgbàdìgbà re ilé ìwòsàn níbi tí wọ́n ti lo ọ̀pọ̀lọpọ̀ wákàtí fi du ẹ̀mí rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tun ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.